Only Jesus TV. Ẹ̀yin tẹ́ ń sọ pé àwọn aláwo ẹbọ ni, àwọn kìrìsìtẹ́nì ẹbọ ni, tiyín nìkan ló dá àbùkù àgbákò òun lè jẹ́ fún ẹ̀sìn Islam. Àwọn aláwọn tó ń ṣe Islam, ọmọ tèmi ń kí wákàtí 5 kò dí. Mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run gbénú ẹ̀. Kò ní sọ pé àwọn tí wọn ò kírun èmi tí mi kírun kí kúrò láyé. Ànábì gan ò ṣerú ẹ̀. Àwọn fámìlì ẹ̀ wọ́n àtàkẹ́ ó ní kí wọ́n fi wọ́n lẹ̀ kó bá wọn jà. Báwo ni tí ń ṣe wá jẹ́ irú ìtẹ́rẹ̀ àsàlátù ṣe yìí sí? Mo ti rí àfáà kan tó ti ní èrè àsàlátù lọ́nkàn ní fún Kristi. Ẹ̀yin disgrace lẹ jẹ́ fún ẹ̀sìn yẹn. Irú ẹ̀yin tẹ́yìn sàn bẹ́ẹ̀. Ẹ̀yin gangan ni kọ̀ǹda nínú rẹ̀ sí. Ẹ̀yin gangan lẹ ń ba ojú ẹ̀sìn yẹn jẹ́. Irú ìwà tí máa yí wùn ṣe orin tó kọ yìí ó bomi tútù kankan mi. Ó jẹ́ kí n love Islam mọ́. Ó jẹ́ kí n mọ̀ pé ìrètí sì ń bẹ fún Islam nígbà tí gbogbo ẹ̀yin pàákù yẹn bá kú tán, tọ́nà bá pa yín tán tẹ́ tó yọ yín kúrò nínú ẹ̀ tó jẹ́ kẹ́sìn yẹn lálàáfíà bí Ọlọ́run ṣe pè lẹ́sìn àlàáfíà. Èrè àsàlátù kan wà nínú Islam ni kì í ṣara wọn. Ó kàn wà nínú Islam ni kì í ṣara wọn. Because tí kì bá ṣe ẹ̀mí mímọ́, tí kì bá ṣe ìfarahàn ẹ̀mí mímọ́, ó máa nira fún mùsùlùmí láti kọ orin kìrìsìtẹ́nì torí ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wọn. But nítorí pé òun jẹ́ ọmọ ìgbàlà, òun lẹ́sẹ̀ wípé ó rọrùn láti kọ orin ẹ̀mí dípò orin ara. Ohun tí mo máa wá àmọ̀ràn mi fún èrè àsàlátù wà ní wípé kí ó tó pẹ́ jù ó ní láti fi ayé rẹ̀ fún Kristi. Kí ó tó pẹ́ jù ó ní láti fi ayé rẹ̀ fún Kristi. Èrèdí ni wípé kí ó lè dọ̀rùn torí àwa ń gbádùn ẹ̀, àwa nífẹ̀ẹ́. Nínú ẹ̀sìn tiwa kìrìsìtẹ́nì orin wà ń bẹ, orin jẹ́ ìkan nínú ìlànà ẹ̀sìn, orin jẹ́ ìkan. Mo kí wa ṣeré ní ìkànnì Only Jesus TV. Fídíò tí mo mú wá fún wa yìí mo fẹ́ jẹ́ kí ẹ wò ó, kẹ́ farabalẹ̀, kẹ́ concentrate láti wò ó nítorí pé kí ni ó lágbára, ó gbà làákàyè, ó gbọgbọ́n gan o. Ọ̀rọ̀ tí àǹtí Yínká TNT sọ àti Voice of God TV tí wọ́n sọ nípa èrè àsàlátù tó lọ kọrin fún Jésù tí àwọn àáfàá ní kó mórí wá kó mọ́rùn wá, ẹ wò ó kọjá nǹkan tí ètè ènìyàn lérò. Nígbà tẹ́ bá wo fídíò yìí tán mú ń padà bọ̀, mú ń bọ̀ wá sọ̀rọ̀, ẹ̀yin náà ẹ máa sọ sí o, ó yá lókè lọ́hùn. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bó jọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Kí ló ń pè lẹ́sìn? Nǹkan tó ń pè ní ẹ̀sìn òun ni ọmọkùnrin èrè àsàlátù yìí òun ló display bí báyìí. Ẹ̀yin mùsùlùmí tẹ́ bá gbọ́n ó yẹ kẹ́ máa kẹ́bọ̀ bọ́ ní ojú ni, because ẹni tó sì ń fún ẹ̀sìn yẹn ní hope, ẹni tó sì ń jẹ́ kí àwọn irú ìwà yìí ló sì lè máa jẹ́ kí àwọn èèyàn respect ẹ̀sìn yẹn pé hope sì wà. Irú àwọn ìwà yìí ló sì máa mú ọkàn àwọn èèyàn dé pé hope sì wà nínú ẹ̀sìn yẹn. Ṣé rí gbogbo ẹ̀yin wọ́n ní wọ́n máa kú, wọ́n náà máa pa, wọ́n ní kó máa wo picture, wọ́n ní kó máa fẹ́ atẹ́gùn sí oúnjẹ tẹ́ ẹ̀ ń ṣe yẹn, ẹ̀ ń lé àwọn èèyàn sá nínú ẹ̀sìn ni. Ẹ̀sìn yẹn ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn, ìbànújẹ́ ló jẹ́ fún àwa tí àwọn ọmọ wa ń kírun. Ẹ̀yin imagine gbogbo kinní yẹn tó bá yẹ pé ọmọ mi wà lórí social media kó máa gbọ́ pé wọ́n ní kí wọ́n pààyàn. Dó òun gbọ́ ẹ̀sìn yẹn yé o, òun understand religion yẹn. Àwọn kan wà tó yẹ pé ó wà lọ́pọlọ wọn tó yẹ pé àwọn tó jágbàlagbà nínú ẹ̀sìn gan ò mọ̀. So ìyẹn fèmí ní ìfọ̀kànbalẹ̀. Either you like it or not, ọmọ tó bá kéwú, àwọn ọmọ tó bá sábà kéwú tó dẹ̀ ń kírun, mi mọ bí ẹ̀yin mùsùlùmí ṣe mú ẹ̀sìn yẹn o, mi dẹ̀ mọ bẹ́ẹ̀ ló bí ṣe pa ẹ̀sìn yẹn. Àwọn ọmọ tó bá ń kírun tó ń kéwú wọ́n máa ń ní ìbẹ̀rù Ọlọ́run. Ó lè wá dàgbà bóyá kí nǹkan, but táwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní kírun wọ́n máa ń mọ̀wé, wọ́n máa ń wà focus, wọ́n dẹ̀ máa ń ní ìbẹ̀rù Ọlọ́run. Ṣé rí ẹ̀yin àgbààgbà nínú Islam ẹ̀ ń ba ẹ̀sìn yìí jẹ́. Irú nǹkan tí bọ̀bọ́ yìí ṣe ń bí èrè àsàlátù, nǹkan tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa nìyẹn. Ìfẹ́ ìbáṣepọ̀ láàrin wa. Irú bí máa yìí ṣe ń sìn, bí máa yìí ṣe lọ kọrin níbí, Ọlọ́run ó bu omi tútù sọ́kàn mi, ó tún jẹ́ kí n mọ̀ pé hope ṣì wà nínú Islam. But ṣe rí èyí tẹ́ ń jẹ́ kí àwọn èèyàn máa tàbùkù bọ́ Islam lára. Irú èyí tẹ́ máa ń gbà sùn, Ọlọ́run ní kí wọ́n pa á, Ọlọ́run ní kí wọ́n má jẹun, Ọlọ́run ní kí wọ́n má ṣe kíní kan. Àbùkù lẹ́ ń fà sí ẹ̀sìn yẹn lára. Ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí àwọn ẹlẹ́sìn míì kí wọ́n ṣe tara wọn, kíkan má dí kan lọ́wọ́. Àbùkù àti disgrace lẹ jẹ́ fún ẹ̀sìn yẹn.
ẹ̀yin tẹ́ ń sọ pé àwọn aláwo ẹbọ ni àwọn kìrìsìtẹ́nì ẹbọ ni tí yín nìkan ló dá àbùkù àgbákò òun lẹ jẹ́ fún ẹ̀sìn Islam. àwa aláwọn tó ń ṣe Islam ọmọ tèmi ń kí wákàtí 5 kò dí mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run gbénú ẹ̀ kò ní sọ pé àwọn tí wọn ò kírun èmi tí mi ì kírun kí n kúrò láyé ànábì gan ò ṣerú ẹ̀ àwọn fámìlì ẹ̀ wọ́n àtàkẹ́ ó ní kí wọ́n fi wọ́n lẹ̀ kó bá wọn jà báwo ni tí ń ṣe wá jẹ́ irú ìtẹ́rẹ̀ àsàlátù ṣe yìí sí mo ti rí àáfàá kan tó ti ní èrè àsàlátù lọ́nkọrin fún Kristi ẹ̀yin disgrace lẹ jẹ́ fún irú ẹ̀sìn yẹn irú ẹ̀yin tẹ́ ń sàn bẹ́ẹ̀ ẹ̀yin gangan ni kọ̀ǹda nínú rẹ̀ sí ẹ̀yin gangan lẹ ń ba ojú ẹ̀sìn yẹn jẹ́ irú ìwà tí máa yìí wù ń ṣe orin tó kọ yìí ó bomi tútù kankan mi ó jẹ́ kí n love Islam mọ́ ó jẹ́ kí n mọ̀ pé ìrètí sì ń bẹ fún Islam nígbà tí gbogbo ẹ̀yin páákù yẹn bá kú tán tọ́lọ́run bá pa yín tán tẹ́ tó yọ yín kúrò nínú ẹ̀ tó jẹ́ kẹ́sìn yẹn lálàáfíà bí Ọlọ́run ṣe pè lẹ́sìn àlàáfíà ẹ̀yin onípa mí kú ẹ̀yin oníjàgídíjà kan ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ káwọn ẹlòmíì kí wọ́n ṣe tí wọ́n kẹ́ ẹ gbájúmọ́ ti nígbà tọ́lọ́run bá pa yín tán àlàáfíà ìjọba nínú ẹ̀sìn yẹn kò sí ẹni tó lè tàbùkù wọn Islam àwọn ọmọ tèmi ń ṣe wọn ò dẹ̀ fipá mu wọn gbọ́yé wọn dẹ̀ ń kí wákàtí 5 wọn ń gbàwẹ̀ wọn ń ṣojúṣe wọn mo ń plan láti ẹ̀ tí pé mi àtọmọ mi kí n mú lọ fún umura pé kí n kọ bóyá ní next year so ìwà ẹ̀yin tẹ́ ń sọ pé pàákú tó bá ṣẹ̀sì mọ́ má fàtẹ́gùn má ya picture Ọlọ́run kọ́kọ́ pa yín ná sódà kẹ́sìn yẹn lè lálàáfíà kálàáfíà lè wà láyé irú bọ̀bọ̀ yìí tó yẹ kẹ́ ẹ mú dání àwọn tó ṣì ń uphold religion yẹn nìyẹn nírú bọ̀bọ̀ yìí wà o àwọn tó sì irú ìwà tó ń wù yìí àwọn ìwà tó sì lè jẹ́ káwọn èèyàn máa wo religion yẹn lẹ́ẹ̀mejì pé òkè òpù sì wà ṣe rí irú ẹ̀yin tẹ́ fi pé ń ṣe wá sí òfò wá sí ọ̀ràn yẹn ìbànújẹ́ ẹ̀sìn yẹn lè jẹ́ honestly èrè àsàlátù wá fi mí ṣe ìyàwó kejì bóyá ìyàwó kẹta torí mo rí pé o máa nífẹ̀ẹ́ jọ̀wọ́ wá fi mí ṣe ìyàwó kejì ìyàwó kẹta sọjọ́ tí a máa ṣe wedding àwọn ìfẹ́ leléyìí tí ẹ̀sìn yẹn preach nǹkan tó yẹ kí gbogbo ẹ̀sìn preach leléyìí nǹkan tó yẹ kí gbogbo ẹ̀sìn preach ìfẹ́ àjọṣepọ̀ láàárín gbogbo ẹlẹ́sìn tí n bá jẹ́ ọ̀rẹ́ aláwo kò mí pé mo fẹ́ dáfà tí n bá jẹ́ ọ̀rẹ́ mùsùlùmí kò mí wípé mo fẹ́ ké Quran tí n bá dẹ̀ jẹ́ ọ̀rẹ́ kìrìsìtẹ́nì kò mí pé mo fẹ́ ké Bible èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó dá ẹ̀sìn mọ̀ ìwòwò la kọ́kọ́ wá sáyé ẹlẹ́ran ara wa ni wá èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó dá ẹ̀sìn mọ̀ ìfẹ́ tó yẹ kó wà láàrin èèyàn tá kọ́kọ́ jẹ́ ẹ jẹ́ kó ìfẹ́ yẹn jọba tí ìfẹ́ yẹn bá jọba gbogbo àwọn nǹkan tá à ń ṣe ẹ ti jẹ́ kí wọ́n sọ ẹ̀sìn yẹn di yẹ̀yẹ́ ẹ lọ gbọ́ nǹkan táwọn èèyàn máa ń sọ ẹ lọ gbọ́ àwọn nǹkan àbùkù tí wọ́n fi ń kó látara ẹ̀yin oníwàásù òfò ẹ̀yin oníwàásí òfò ẹ lọ gbọ́ nǹkan táwọn èèyàn wá sọ ẹ̀sìn yẹn di oníyẹ̀yẹ́ kó lè di oníyẹ̀yẹ́ o kó lè di yẹ̀yẹ́ o ẹ̀yin tẹ́ ń ṣe wàásí yẹn lọ́lọ́run wàásí òfò tẹ́ ẹ fi ń dojú ti Islam ẹ̀yin gangan lọ́lọ́run máa bá mi sọ di oníyẹ̀yẹ́ torí bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ ṣẹ̀sìn yẹn mo respect àwọn ọmọ mi tó ń ṣe morúkọ àwọn ọmọ mi ni Alhamin olódodo Juweirat afẹ́fẹ́ Ọlọ́run please èrè àsàlátù God bless you má jẹ́ kí àwọn ariwo àwọn káfírì tọpẹ́ra wọn lẹ́lẹ́sìn torí gbogbo ẹni tó bá ń kíkè gẹ́sẹ̀ káfírì ni má jẹ́ ká ariwo yẹn kó disturb ẹ o má ṣiṣẹ́ tiẹ̀ lọ Ọlọ́run ọba á dẹ̀ wà pẹ̀lú ẹ wà á máa rí ṣe wà á máa rí náà wà á máa rí lò ọlẹ́ ò ní wọlé láéláé ẹ káàárọ̀. ọ̀pọ̀ ìpè ni mo ti gbà àti ọ̀pọ̀lọpọ̀ tágì àwọn olólùfẹ́ wa ń tágì mi pé baba Voice of God ṣé ò ní sọ̀rọ̀ lórí fídíò program tí èrè àsàlátù lọ ṣe tó ń já ìrìnrìn táwọn àfáà torí ẹ̀ jáde tán fẹ́ pa ẹni ẹlẹ́ni ṣé ò ní sọ kankan lórí ẹ̀ ni bọ̀ ọwọ́ ló há láti fi ijọ́ mélòó bá ti sọ̀rọ̀ àwọn èèyàn wá tún pè mí wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́ ò bá dẹ̀ gbàgbé kí n tó sọ kankan tẹ́ ò bá gbàgbé níbi 2 years ago tí èrè àsàlátù ṣe fídíò kan nípa ìtàn kan tí wọ́n sọ tán náwọn náà gbọ́ lẹ́nu àwọn àfáà ni
tó ń já rìnrìn nígbà yẹn tẹ́ ò bá gbàgbé mo jáde mo ṣe fọ́nrán kan mo sọ nígbà náà mo ní èrè àsálátù ọmọ ìgbàlà ni ó dẹ̀ máa dọ̀run ṣùgbọ́n kì í ṣe nínú Islam. Ìrèdí dẹ̀ ni wípé Islam ò promise ẹnikẹ́ni ní àlùjọ́nà ní ọ̀run ìjọba Ọlọ́run. Dípò bẹ́ẹ̀ inú iná ni Muhammad promise àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n ó hàn lára èrè àsálátù wípé ọmọ ìgbàlà ni. Torí náà ó fi ayé fún Kristi. Mo sọ nígbà yẹn tẹ́ ò bá gbàgbé. Now wọ́n wá lọ sí sẹ̀lẹ̀ wọ́n invite wọn sí prógámù yẹn wọ́n wá kọ orin níbẹ̀. Àwọn àfáà wa bẹ̀rẹ̀ sí ní jáde oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi èébú oríṣiríṣi kinní kan. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo máa sọ ni wípé kò yẹ kó bí wàhálà, kò dẹ̀ yẹ kí àwọn àfáà máa jáde máa wá sọ̀rọ̀ sí ẹni ẹlẹ́ni tàbí láti máa wá bú ẹni ẹlẹ́ni báyìí. Èrèdí àkọ́kọ́ ni wípé wọ́n ti sọ pé kò sí orin nínú Islam, pé gbogbo ẹni tó bá ń kọ orin nínú Islam wọ́n ní kò ní dé àlùjànnà tàwọn, wọ́n ní kò ní dé àlùjànnà tàwọn bó tilẹ̀ jẹ́ wípé wọ́n fi gbé wọn ní gbogbo ni inú iná ni Muhammad promise àwọn tó ń ṣe Islam pé gbogbo wọn máa dé sí nínú Al-Quran chapter 19 70 to 72 àwọn tó bá fẹ́ kà lè lọ kà níbẹ̀. Now nígbà tí èrè àsálátù wá lọ sí program tó ti wá lọ kọrin nísẹ̀lẹ̀, now ó yẹ kí wọ́n àwọn àfáà ti mọ̀ wípé nínú ẹ̀sìn tàwọn kò sí orin bẹ̀ dẹ́n kí wọ́n má sọ kankan lórí ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ní gbàgede yẹn ó fi hàn wípé èrè àsálátù kan wà nínú ìsìláàmù ni kì í ṣara wọn. Ó kan wà nínú ìsìláàmù ni kì í ṣara wọn because tí kì bá ṣe ẹ̀mí mímọ́, tí kì bá ṣe ìfarahàn ẹ̀mí mímọ́, ó máa nira fún mùsùlùmí láti kọ orin kìrìsìtẹ́nì torí ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wọn. But nítorí pé òun jẹ́ ọmọ ìgbàlà òun lẹ ṣe rí pé ó rọrùn láti kọ orin ẹ̀mí dípò orin ara. Ohun tí mo máa wá àmọ̀ràn mi fún èrè àsálátù wá ni wípé kí ó tó pẹ́ jù ó ní láti fi ayé rẹ̀ fún Kristi. Kí ó tó pẹ́ jù ó ní láti fi ayé rẹ̀ fún Kristi. Èrèdí ni wípé kí ó lè dọ̀run torí àwa ń gbádùn ẹ̀, àwa nífẹ̀ẹ́. Nínú ẹ̀sìn tiwa Kristẹni orin wà ń bẹ̀. Orin jẹ́ ìkan nínú ìlànà ẹ̀sìn. Orin jẹ́ ìkan nínú ohun tí àwa fi máa ń pe ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Orin jẹ́ oúnjẹ Ọlọ́run gangan. So fún àwa fún ìsìn wa gan láti pé so orin pẹ̀lú so gbogbo torí pé Ọlọ́run fúnra ara rẹ̀ nífẹ̀ẹ́ sí orin. Èrèdí nìyẹn tí inú wa ṣe dò sí èrè àsálátù. So but kí ó tó pẹ́ jù wọ́n ní láti fi ayé wọn fún Kristi because àwọn àfáà ti sọ fún wọn wípé kò sí orin nínú Islam. Gbogbo ẹnikẹ́ni tó bá wá kọ orin nínú Islam wọ́n sọ wípé inú iná ni. Ó kọrin kò kọrin o, Al-Qur'ani gan ti fìdí ẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí náà kí ó tó pẹ́ jù Alhaji èrè àsálátù ní láti tètè yí padà wá sínú ìmọ́lẹ̀ kúrò nínú òkùnkùn. Ẹ ti rí bí wọ́n ṣe ń tákù ọmọlọ́mọ, bọ́n ṣe ń sọ̀rọ̀ sí ọmọlọ́mọ, bọ́n ṣe ń bu, bọ́n ṣe ń ṣoríṣiríṣi ohun tí ẹ̀sìn tí wọ́n dálé lórí nìyẹn. Gbogbo orin tí èrè àsálátù kọ níbẹ̀ yẹn so inú ti wá dùn sí ṣùgbọ́n kí ó tó pẹ́ jù fún wọn fún ìsìn wọn láti pé ohun tí wọ́n sọ nínú orin yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n kọ nínú orin yẹn dẹ̀ kí wọ́n bá wa fi sójú ìṣe kó tó pẹ́ jù. Kí wọ́n tètè ṣiṣẹ́ lórí ẹ̀ nípa yíyọ̀ǹda ayé wọn fún Jésù because ọmọ ìgbàlà ni. So ní kò pẹ́ à ń retí wọn nínú agbo Kristi. Then mo tún fẹ́ fi àkókò yìí pé èrè àsálátù wípé gbogbo orin tí wọ́n kọ lórí stage yẹn inú wa máa dùn tí wọ́n bá lè bá wa fi ṣe rẹ́kọ́ọ̀dù jáde. In fact inú Body of Christ máa dùn gan. Èmi yìí mo máa gbé kalẹ̀ fún odidi ọ̀sẹ̀ kan ni mo fi máa bá wọn polówó ẹ̀ lórí péjì mi fún ọ̀sẹ̀ kan lórí TikTok Voice of God TV, lórí Facebook yìí Voice of God TV. Mo máa bá wọn advert ẹ̀. So torí náà gbogbo nǹkan tí wọ́n kọ ní orí stage ń bẹ̀ lọ́jọ́ yẹn ó jẹ́ orin olórin o kò jẹ́ orin olórin o kò sí ní Christendom ìfẹ́ làwa máa ń lò. Tó o bá compose orin gan tó o bá rẹni bá ẹ kọ ajé orin yẹn ò ní túmọ̀. Ohun tí apá rẹ bá ti ká kì í ṣọwọ́ Ọlọ́run ni.
máa gbọ́, ọlọ́run wá tóbi ju ohun tí apá ènìyàn ká lọ. Tí ó bá fún ẹ ní ọ̀rọ̀, gbogbo ayé ló máa bá ẹ lò ó. Tó bá fún ẹ ní orin, gbogbo ayé ló máa bá ẹ kọ. So ẹ ti rí, òun ló ṣẹlẹ̀ nínú ayé Yínká Aláṣeyọrí, òun ló ṣẹlẹ̀ nínú ayé Elijah Akíntúndé. Onídùúró mi, ó mà ṣe, àwòrán ọlọ́run mi fi àwòrán mi hàn. Ẹ ti rí, so tó bá fún ẹ ní nǹkan, bàbá ojú adé ó farahàn nínú wọn, fún wọn ní ọ̀rọ̀, gbogbo ayé ló bá wọn lò ó. Ó wá jẹ́ ẹnìkan ló compose orin yẹn o, kò jẹ́ ẹnìkan o. Ní Christendom ìfẹ́ làwa máa ń lò. Ẹ lọ bá wa pàkéjì àwọn orin tẹ́ ẹ kọ yẹn, kẹ́ bá wa fi release ábọ́ọ̀mù jáde, à ń retí ẹ̀ ní kíákíá. Then Èrè Àsálàtù, ẹ má gbàgbé, ọmọ ìgbàlà nìyín. Láti jẹ́ kí iṣẹ́ ìgbàlà hàn lára yín, ẹ nílò láti fi ayé yín fún Kristi kó tó pẹ́ jù, because nínú Ìsìláàmù kò sí ẹni tó ń kọ orin tó máa dọ̀run. Ó ń kọ orin o, ó kọ orin o, Al-Qur'ani ti sọ wípé wọn kò ní débẹ̀. Ó nínú iná ni gbogbo wọn máa dé sí, nínú Al-Qur'ani chapter 1970 to 72. But nínú Christianity, ní Christendom, orin jẹ́ ìkan nínú ohun tí a fi máa ń pe ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Nítorí náà mo tún fi àkókò yìí send message sẹ́sẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ kí ó kan Èrè Àsálàtù lára wípé à ń retí orin yẹn ní kíákíá nínú ábọ́ọ̀mù. Mo dẹ̀ máa lo ọ̀sẹ̀ kan fi bá wọn promote ẹ̀ lórí péjì tèmi. Á dára fún mi. Ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí, a ti gbọ́ ohun tí àǹtí Yínká TNT tí wọ́n sọ nípa Èrè Àsálàtù, àti ohun tí wọ́n sọ nípa Islam. Ibi tó kọ sáwọn nìyẹn, ìlú gángan nílé ayé yìí. Ohun tó kọ wájú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Then Voice of God TV náà a ti gbọ́ èrò ọkàn tiwọn náà àti ohun tí wọ́n sọ. Ní báyìí ẹ̀yin náà nílé gbogbo àtàdìjọ wò ó, kí lẹ̀yin náà rí sí i, ẹ̀yin náà ẹ sọ sí ní comment section. Ẹ jẹ́ ká gbọ́ èrò ọkàn yín nípa ẹ̀. Ẹ bá mi like fọ́nrán yìí, bákan náà ẹ bá mi share ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá wa subscribe. Ẹ ṣé, yóò dára fún wa. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.